Kí ló dé tí ìgbé ayé ọmọ ènìyàn tí máa ń jẹ́ kìkìdá oyin, adùn àti ìgbádùn, ṣùgbọ́n tó bá yá tí máa tún yí padà? Kí ló dé tí ìgbé ayé ọmọ ènìyàn máa ń jẹ́ ìlàkàkà, ìgbìyànjú, ìtẹramọ́ṣẹ́, ṣùgbọ́n tó bá yá tá a fòun gbogbo sọ́wọ́ Ọlọ́run Elédùmarè? Kí ló dé tó jẹ́ pé lẹ́yìn ìlàkàkà, ìgbìyànjú, ìfòòró àti ìdààmú, a máa ń gbà fún Ọlọ́run Elédùmarè pẹ̀lú ọ̀rọ̀ wípé asán àti ìmúlẹ̀mọ́fo ní ilé ayé? Alhaji Dr. Sikiru Ayinde Barrister wọ́n sọ nínú rẹ́kọ̀dù wọn kan wípé àkùkọ bàbá àwọn kan ẹsẹ̀ 4 ló fi ń rìn láàárọ̀. Wọ́n ní tó bá dọwọ́ ọ̀sán ẹsẹ̀ 2 péré ni àkùkọ ọ̀hún máa ń fi ń rìn. Tó bá wá dọwọ́ alẹ́ ẹsẹ̀ 3 ló máa ń fi ń rìn. Nínú rẹ́kọ̀dù wọn, wọ́n ṣàlàyé fún wa wípé àkùkọ bàbá àwọn táwọn ń sọ ohun ọmọ èdè ènìyàn ni tó ń fi ọwọ́ àti ẹsẹ̀ rá nígbà tó wà ní kékeré tó wà léwe. Àkùkọ bàbá àwọn tí wọ́n ń júwe lọ́jọ́ náà, wọ́n sọ páyọ̀ ẹ̀dá èèyàn ni tó bá dọwọ́ ọ̀sán ẹsẹ̀ 2 ti fi rìn. Ìgbà tá a wà lọ́dọ̀ tá a lè sáré káàkiri bá a fẹ́ là àfẹlù láyé. Àkùkọ bàbá wọn tí wọ́n ń sọ nínú rẹ́kọ̀dù ọ̀hún tí wọ́n ní tó bá ti dọwọ́ alẹ́ ẹsẹ̀ 3 ló fi rìn. Ìyẹn nígbà tá a bá darúgbó tá a dàgbà tán tá a ń tẹ̀pá rìn káàkiri àgbáláyé. Mo lọ sílé bàbá amòye. Bàbá pè mí jókòó, wọ́n wá pa àlọ́ àpamọ̀ kan fún mi tó jẹ́ kí n mọ ìtumọ̀ ayé sí dáadáa. Bàbá ṣàlàyé fún mi pé nígbà tí aṣẹ̀dá ṣẹ̀dá gbogbo ohun tó ń bẹ nílé ayé tán, ó pe ẹ̀dá 4 jọ sójú kankan náà, ó sì ń ṣàlàyé fún wọn ohun tó ní lérò bí wọ́n ṣe fẹ́ gbélé ayé wọn gan. Bàbá sọ fún mi pé ọba aṣẹ̀dá pe ajá, ó pe ọ̀bọ, ó pe màálù, ó sì pe ẹ̀dá ènìyàn. Ó sọ fún ajá wípé 20 ọdún ni ajá yóò lò nílé ayé o. Yóò máa fi àsìkò rẹ̀ nílé ayé sáré káàkiri sọ́tùn sósì. Yóò wà lẹ́nu ọ̀nà ọmọ ẹ̀dá adarí hurun láti máa dáàbò bò wọ́n kó sì máa gbó. Ajá kọ̀ sílẹ̀ olóhùn òfẹ́ o. Ó ní kó máa sáré sọ́tùn, máa sáré sósì, kó máa yọ ahọ́n lẹ́bẹ́lẹ́bẹ́, kó máa gbó, kó máa dáàbò bò ẹ̀dá ènìyàn. 20 ọdún ti pọ̀jù, k'Ọlọ́run Elédùmarè dákun kó bò ń ṣe lọ́dún 10 péré. Ìgbà tó kan ọ̀bọ, ó sọ fún ọ̀bọ wípé láti ibì kan síbì kejì yóò máa fò sókè, yóò máa gbẹ́sẹ̀ sókè sọ́tùn, yóò máa dá ọmọ ẹ̀dá lára yá láti máa mú inú wọn dùn, kára wọn sì máa yá gágá. Ọ̀bọ nawọ́ sókè, ó ní olúwa mi kábíyèsí rẹ o, mo bẹ̀ ọ́ ní ìdákun bá ń ṣe lọ́dún 10 kó jẹ́ pé ọdún 10 péré ìlò wọn lò lókè pẹ̀ tó ń fi padà sọ́dọ̀ rẹ̀. Ìgbà tó kan ti màálù, Ọlọ́run bá ní mádẹ̀mú pé òun fẹ́ kó lọ lo 100 ọdún nílé ayé o. Ní gbogbo ìgbà tó bá lò láyé, ohun gbogbo tó wà ń bẹ lára rẹ̀ ní òní yìí ni ó sì ṣe pàtàkì lójú gbogbo ọmọ ẹ̀dá pátápátá porogodo. Ó sọ fún màálù wípé egungun ara rẹ̀ wọn ò ní fi ṣeré, irun ara rẹ̀ wọn ò ní fi tàfàlà, ìgbẹ́ tó wá jáde lára rẹ̀ gan ayé ó máa mọ rírì rẹ̀, wọn ó sì máa péré káàkiri ni. Màálù bá dìde, ó ní k'Ọlọ́run Elédùmarè kó dákun kó jọ o, 100 ọdún ti pọ̀jù fóun, kó dákun kó jẹ́ kóun lo 20 ọdún péré kóun sì máa padà bọ̀ lọ́dọ̀ rẹ̀. Ìgbà tó kọ́mọ ẹ̀dá ènìyàn, ó ní 20 ọdún ní gbogbo ẹ̀dá tó ń dá sílẹ̀ ayé ó lò. Wọ́n ó jẹ, wọ́n ó mu, wọ́n ó gbé nínú rọrùn, wọ́n ó ṣe fàájì, gbogbo ohun tó ń sì dá pátápátá sí ayé ni ó máa ṣèrú fún wọn. Ọmọ ẹ̀dá bá dìde, ó nawọ́ sókè, ó ní kábíyèsí rẹ ti tó Ọlọ́run Elédùmarè, dákun mo béèrè fún 20 ọdún tó fún mi ti kéré jù. Ọdún 10 tí ajá kọ̀ sílẹ̀ bá ń fi kún tèmi, ọdún 10 tí ọ̀bọ kọ̀ sílẹ̀ bá ń dapọ̀ mọ́ tèmi, kódà 40 ọdún tí màálù lóhun ò fẹ́, èmi nílò rẹ̀ lọ́dọ̀ tèmi, bá ń dà mọ́. Bàbá amòye fi yé mi pé in tó ṣẹlẹ̀ yìí ló jẹ́ kí ọjọ́ orí ẹ̀dá èèyàn kó máa pọ̀ ju tàwọn ẹ̀dá kéékèèké yòókù lọ. Ajá ò lè lò ju ọdún 10 lọ kó tó di pé yóò dágbére fáyé o. Ọ̀bọ ò ní lò ju ọdún 10 lọ kó tó di pé yóò kó olókè rùpẹ̀. Ó ti wù kí màálù tóbi tó kó níwo lórí ṣáṣáṣá, tó bá ti lo 20 ọdún ìṣẹ̀mí rẹ̀ pin nílé ayé ta wà inú. Ṣùgbọ́n tó bá ṣe tọ́mọ ẹ̀dá ènìyàn, 20 ọdún àkọ́kọ́ tá àkọ́kọ́ lò inú ìgbádùn, nínú fàájì, nínú ìjáyé ni. Àní sáré, àní lákàkà, á sùn, á jí, á jẹ, á mu, kò sí tí ó ní wá lára ń bẹ. Ṣùgbọ́n tá a bá ti lo 20 ọdún tó bá ṣẹ̀dá kọ fún wa nílé ayé tán, ó ti di ká máa sáré ká máa lọ sọ́tùn, ká máa lọ sósì, ká máa gbìyànjú báwo ni kò ṣe dáa fún wa. Tá bá tún ti lo ọdún 10 àkọ́kọ́ tá lọ́dún 10 kejì, nínú tí wọ́n yá fún wa látọ̀dọ̀ ọ̀bọ àti ajá, ó di ká máa kó dúkìá jọ, ká máa la fẹ́ fẹ́yàwó sílé gan. Mo fẹ́ dà lọ́mọ ẹ̀dọ́ máa sáré ká o. Ṣùgbọ́n tó bá ti ṣe gẹ̀rẹ́ tá a tún lo 20 ọdún eléyìí tán, a wá ṣẹ̀ṣẹ̀ wá mọ̀ ìtumọ̀ ìtìlẹ̀ ayé jẹ gan. Nígbà yìí la mọ̀ pé àlàáfíà àti ìbáṣepọ̀ àwọn ẹ̀dá
ó ṣe pàtàkì sí wa púpọ̀. Gbogbo dúkìá gbogbo tá a fẹ́ kó jọ kò ní jọ á lójúmọ́. Òwe ó bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ lóríṣiríṣi. A máa fi ìrírí ayé wa yáwọn tọmọ kéékèèké tí ń bọ̀ lẹ́yìn wa. Ìtàn ó pọ̀ lẹ́nu wa, làákàyè ó pọ̀ lórí wa. A mọ̀ pé ilé ayé asán lásán asán bánsá ni. Tí mo bá kíyèsí ọ̀rọ̀ bàbá Moyé gẹ́gẹ́ bí ọgbọ́n orí mi ṣe mọ̀, mò ń rí pé ìṣe wa tá a bá ti lo ogún ọdún tán, ó ń farapẹ́ ti tàwọn ẹ̀dá tí wọ́n tọrọ rẹ̀ lọ́wọ́ wa fún wa. À ń ní ọjọ́ orí tó gùn ní tòótọ́, ṣùgbọ́n tá a fi ń gbádùn, tá a fi ń jayé, tá a fi ń ṣe bó ṣe wà ń bẹ̀ kò ju ogún ọdún tọ́lọ́wọ́n bá ṣẹ̀dá kọ mọ́ wa lọ. Mi ì sọ pé àwọn ọ̀dọ́ yìí yòókù wọn ò wúlò fún wa o, ṣùgbọ́n tí mo fẹ́ ká pàkíyèsí ara wa sí lónìí ni pé tá a bá ti lo ogún ọdún alákọ̀ọ́kọ́ tán, ká ti mọ̀ fúnra ara wa pé àdúrà àti sùúrù la fẹ́ fi gbé yòókù o. Gbogbo ń tọ́lọ́run dá dáadáa ni. Bá a bá ṣe ń làkàkà tá à ń sáré sọ́tún, tá a bá ṣe ń gbìyànjú tá à ń sáré sósì, kẹjá máa fi tọ́lọ́run Elédùmarè ṣe. Ká pọ̀ ládùúà, ká sì máa fi sùúrù ṣohun gbogbo. Bá a ṣe ń wowó ó yẹ ká máa sin lọ́hun. Èmi ò sọ pé kó lọ ṣọ́ọ̀ṣì tàbí kó má lọ ṣọ́ọ̀ṣì. Èmi ò sọ pé kó lọ mọ́ṣáláṣí tàbí kó má lọ. Tó bá jó oníṣẹ̀ṣe ni ọ́, yìí fi ẹ̀sìn kan gún kejì lójú. Ní tí mò ń pàkíyèsí ẹ ní pé sásùnmọ́ Ọlọ́run Elédùmarè tó dá ọ dáadáa. Nítorí tó bá ṣe lo ogún ọdún tó tẹ̀lé lẹ́ẹ̀kejì, bó ṣe ń tẹ̀síwájú tó ń gbé ìgbé ayé rẹ lọ, ó padà mọ̀ yí pé asán bánsá ní gbogbo nǹkan tó ń kó jọ tó ń torí ẹ̀ sáré kàn. Tó bá ti yá, á jókòó síwájú ilé, á máa wò rere ayé lọ́ọ̀kan. Ọmọ kéékèèké ní ó máa ṣùgbọ́n yá wa ká, á máa yá wọn nínú ọgbọ́n tá a ti rí àti rírí wa. Bashiru James Fagbamila Adisa, wòlíì láhìlá ọlọ́pẹ̀lẹ̀ àbáláyé tí gbogbo èèyàn ń pè ní Gudugudu Onibante Oro. Mo mú un dán lójú lónìí pé èèyàn kò ní kọjá ntọ́lọ́run Elédùmarè bá ní kó jẹ́. Àwọn àgbàlagbà tó ní làákàyè gan tiẹ̀ ti kọ́kọ́ sọ wípé lè ṣẹbọ lè ṣe oògùn bá a ṣe wáyé páàrí ńlá rí. Má sáré kọjá kádàrá rẹ, má gbìyànjú n tó lè ṣe àkóbá fún ọjọ́ iwájú rẹ. Gbogbo gbìyànjú tó bá lè mú kẹ́mí rẹ kúrú, dákun mo ní o ṣọ́ra fún un. Máa kíyèsí àlàáfíà ara rẹ ní gbogbo ìgbà. Ẹ̀mí tó kù ní ń sànyà sí Ọlọ́run dáadáa, tọ́jú ara rẹ dáadáa. Ẹ má jà sọ̀rọ̀ wa di ọkọ́, ẹ má jà sọ̀rọ̀ wa di àdá, ẹ má jà ṣiṣẹ́ tá à ní lè dúró jèrè rẹ o. Àwọn tó ti lo ogún ọdún àkọ́kọ́ tán ni mò ń bá sọ̀rọ̀ lónìí o. Èèyàn tó ti kọjá ogún àkọ́kọ́ ni mò ń gbà nímọ̀ràn. Ẹ̀yin ni mo wá bá pé kẹ́ ẹ ṣe sùúrù, kẹ́ ẹ fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ń gbogbo. Ẹ máa gbàdúrà dáadáa, ẹ máa kíyèsí àlàáfíà àti ìlera ara yín. Ẹ máa gbàdúrà dáadáa, ẹ máa kíyèsí àlàáfíà àti ìlera ara yín o. Ẹ máa gbàdúrà dáadáa, ẹ sì máa kíyèsí àlàáfíà àti ìlera ara yín. Bashiru James Fagbamila Adisa rèé, wòlíì láhìlá ọlọ́pẹ̀lẹ̀ àbáláyé tí gbogbo èèyàn ń pè ní Gudugudu Onibante Oro. Bí ọgbọ́n orí mi ṣe mọ̀ ni mo ṣe sọ o, bí làákàyè mi ṣe mọ̀ ni mo ṣe gbé kalẹ̀. Àìkéwú kẹ́kọ̀ọ́ kàwé lóye nímọ̀ ní làákàyè, ó fi mí ṣe nǹkan tó burú púpọ̀ gan ni. Ṣùgbọ́n ẹ̀yin ọlọ́gbọ́n ayé tẹ́ gbọ́n ṣáṣá bí ifá, gbogbo ẹ̀yin ọ̀mọ̀ràn tẹ́ ń wo fídíò mi tẹ́ lè mọyún ìgbín nínú karahun, ẹ bá ń fòye gbé e, ẹ bá ń fi làákàyè gbà, ẹ bá ń tẹ sílẹ̀ síbi tó yẹ kí n tẹ sí gan. Àìlóye inú yìí fi mí ṣe nǹkan tó pọ̀, ojoojúmọ́ ni mo sì ń tẹnu mọ́ o. Ó kù tó tún yẹ kí n sọ fún yín, ìmọ̀ tádániwáyé fi rán mi sí yín sì kù rẹpẹtẹ. Ó dà o, lágbára ọba tó ṣẹ̀dá èmi àtẹ̀yin, mo tún padà bọ̀ á tún ríra. Ṣùgbọ́n kó tó dìgbà náà, mo fẹ́ mọ ibi tẹ́yìn tí ń wo fídíò mi gan. Ìlú Ìbàdàn lẹ wà ní tàbí Èkó, Abẹ́òkúta lẹ tí ń wò mí, Ghana tàbí Kútọ́nù, ìlú òyìnbó ni tàbí lẹ́sẹ̀ kùkú, kódà bó ṣe lẹ̀ Ìgbò, ẹ bá ń kọ sí comment section kí n lè mọ ibi táwọn èèyàn tó nífẹ̀ẹ́ mi tí wọ́n ti ń bá mi ṣe gan. Ìlú Ìbàdàn ẹ kọ Ìbàdàn sí, ìlú Èkó ẹ fèkó síbẹ̀, ìlú òyìnbó ẹ bá ń kọ orílẹ̀-èdè tẹwà tàbí ìlú ọ̀hún gan. Lágbára Ọlọ́run lẹ́ẹ̀kan sí á tún pàdé. Ẹ ṣé mo dúpẹ́ o, ẹ ṣé gan.